Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi. Níbi ìsọ̀rí gírámà tá a máa ṣiṣẹ́ lónìí ni ọ̀rọ̀ arọ́pò orúkọ táwọn olóyìnbó máa ń pè ní pronominal. Mo sọ fún wa wípé ìsọ̀rí gírámà tá a ní jẹ́ mẹ́jọ nígbà tí ti àwọn olóyìnbó jẹ́ méje. Ìdí ni wípé pronominal yìí kò fi ara hàn nínú ìsọ̀rí gírámà ti àwọn olóyìnbó tó jẹ́ méje. Ìdí nìyẹn tí ti Yorùbá fi jẹ́ mẹ́jọ. A ti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ orúkọ gẹ́gẹ́ bí olùwà, ààbọ̀ àti ẹ̀yán. Bákan náà, a ti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ arọ́pò orúkọ gẹ́gẹ́ bí ààbọ̀, olùwà àti ẹ̀yán. Ṣùgbọ́n lónìí, a máa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ tí àwọn olóyìnbó máa ń pè ní pronominal ní èdè òyìnbó. Kí ni a tilẹ̀ pè ní pronominal ní èdè Yorùbá? Ó jẹ́ ọ̀rọ̀ arọ́pò orúkọ, ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ. Ó jẹ́ ẹ̀yà ìsọ̀rí ọ̀rọ̀ tó máa ń jẹyọ ní ipò olùwà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú gbólóhùn wa. Oríṣi mẹ́fà ni wọ́n. Àwọn ni òun, èmi, ìwọ, àwọn, àwa àti ẹ̀yin. Òun, èmi, ìwọ, àwọn, àwa àti ẹ̀yin nínú gbólóhùn ó máa ń jẹyọ. Ìdí nìyẹn tí mo fi sọ wípé mẹ́jọ òun ni ti Yorùbá, ìyẹn ni gírámà. Ìsọ̀rí ọ̀rọ̀ mẹ́jọ, ìsọ̀rí ọ̀rọ̀ gírámà mẹ́jọ òun ló wà nínú ti Yorùbá tí méje jẹ́ ti òyìnbó. Ìdí ni wípé pronominal, ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ, kò fi ara hàn ní ti òyìnbó. Bí a ṣe lò wọ́n nìyí nínú gbólóhùn. Òun ni ó ka ìwé, èmi ni ọ̀gá wọn, ìwọ ń bínú lásán, àwọn oníwèé ìròyìn ti dé, àwa ń bọ̀, ẹ̀yin náà tún ń parọ́. Bí a ṣe lò wọ́n nìyẹn nínú gbólóhùn wa. Márùn-ún ni wọ́n. Mẹ́fà òun ni ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ tí ó wà nínú gbólóhùn èdè Yorùbá. Ó máa ń jẹyọ lọ́pọ̀ ìgbà gẹ́gẹ́ bí olùwà nínú gbólóhùn. It functions as a subject in the sentence most of the time. So ó jẹ́ nǹkan olùwà nínú gbólóhùn, olùwà tàbí the doer of the sentence. Òun ni mo fẹ́ràn jùlọ. Òun tó wà níbẹ̀ jẹ́ olùwà. Èmi ló ṣe iṣẹ́ náà. Èmi ó jẹ́ olùwà. Ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ bí wọ́n ṣe jẹyọ nínú olùwà nínú gbólóhùn. Màá fún ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi ní ààbọ̀ ìṣẹ́jú láti kọ sílẹ̀. Mo sọ fún wa wípé ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ jẹ́ mẹ́fà. Wọ́n sábà máa ń jẹyọ ní ipò olùwà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú gbólóhùn. A ti fún wa ní oríṣi àpẹẹrẹ ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ: òun, èmi, ìwọ, àwọn, gẹ́gẹ́ bí a ti lò wọ́n nínú gbólóhùn. Báyìí, àpẹẹrẹ ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ tí ó jẹyọ nípò olùwà as a subject in the sentence. Òun ni mo fẹ́ràn jùlọ. Òun tó wà níbẹ̀ jẹ́ olùwà gbólóhùn. Èmi ni mo fẹ́ ṣe iṣẹ́ náà. Ó jẹ́ olùwà gbólóhùn. Ìwọ ni ó ba àga jẹ́. Olùwà gbólóhùn náà ni òun náà. Àwọn tí à ń wá ti dé. Olùwà gbólóhùn ni. Àwa kò gbọ́ kó lọ. Olùwà ni òun náà. Ẹ̀yin pé àwa, ó jẹyọ ní ipò olùwà. Mo sọ fún wa pé ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ ó sábà máa ń jẹyọ ní ipò olùwà nínú gbólóhùn. Níbí ni a máa ti dúró lónìí títí ìgbà tí a máa fi pàdé nínú àwọn fídíò wa tó ń bọ̀. Ire o.